wàhálà dé àwọn agbébọn ti tún jí àwọn arìnrìn-àjò míín gbé lọ ní gúúsù kwara o. bá a ṣe ń jẹ èkuru kọ́tán làwọn agbébọn tún gbọ́nwọ́ rẹ̀ sínú àwo gẹ́gẹ́ bí wọ́n ṣe tún pitú ọwọ́ wọn lọ́jọ́ etí Friday ọ̀sẹ̀ yìí lábúlé ẹlẹ́yinlá tí kò jìnnà púpọ̀ sí ìsánlùsìn ní gúúsù ìpínlẹ̀ kwara ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì kan wọ́n dá wọn lọ́nà o. wọ́n sì darí gbogbo àwọn èrò tó wà nínú ọkọ̀ ọ̀hún wọ́n kó wọn wọ inú igbó lọ. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí nígbà tí alukoro ọlọ́pàá tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ Èjìrẹ́ Adéyẹmí Adétòun ó ní ìròyìn ló ti dé sọ ọ̀dọ̀ ọlọ́pàá wípé àwọn gídígànkù agbébọn tí wọ́n tó 5 níye tí wọ́n dè hámọ́ra pẹ̀lú nǹkan ìjà olóró àtàwọn ìbọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá ọkọ̀ lójú ọ̀nà ní ẹ̀búlé ẹlẹ́yinlá. wọ́n ní wọ́n kó nǹkan dí ojú ọ̀nà tí wọ́n sì rí àwọn ọkọ̀ tó ń bọ̀ wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n dá wọn dúró wọ́n sì darí gbogbo àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún ni wọ́n bá kó wọn wọ inú igbó lọ. gẹ́gẹ́ bí Adéyẹmí ṣe wí ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ní àwọn fijilantè ni àwọn ti gbìyànjú táwọn ti dóòlà 2 nínú àwọn tí wọ́n jí gbé ọ̀hún ṣùgbọ́n ní báyìí o àwọn tí ń tiraka àwọn ọ̀tẹ̀tì bẹ́ẹ̀ làwọn káàrí ọkàn láti rí i pé àwọn dóòlà àwọn tí wọ́n jí gbé ọ̀hún láàyè wọn táwọn sì gba àwọn ọ̀daràn yìí mú táwọn fi mú wọn àwọn fi kíyìn ọbẹ̀ tó láta. tẹ́ ò bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya bo agbègbè kan ní òpópónà Ìlọ́fà sí Òmù-àrán tí wọ́n jí èèyàn 7 ni wọ́n jí gbé lọ tó jẹ́ arìnrìn-àjò níbi tí ọ̀rọ̀ ètò ààbò dé báyìí nípínlẹ̀ Kwara ní gúúsù àti àríwá Kwara. Ọlọ́run ọba dẹ̀dẹ̀